Sekeseke lágbèrè òkìkí films and music òkété ló lè ṣàìjò ṣọ́ra ṣe tàkútẹ́ tí mú gàlà lẹ́sẹ̀ o fọlọ́lẹ̀ o Sekeseke má ṣe mú mi lẹ́sẹ̀ o má ṣe mú mi lọ́wọ́ ogun ayé Sekeseke ni ọmọlẹ́bí ò fẹ́ ìdè mi já ọ̀nà mi ṣí ojú mi là ìran kedere má jẹ́ ká ní lílé balẹ̀ o má jẹ́ gọ̀kú kọ́ mi gbọ́n lílù mi ò ṣe ara fún mi ẹ̀rù bà mí tèmi ni mo fi ní wọn tẹ́nìkan ogun bọ́ọ̀lù pẹ̀lú ogun ṣẹ̀yẹ wọ́n jọ ẹlẹ́jọ́ tó fi ń ṣọdẹ ogun bọ́ọ̀lù ló bá ogun ṣẹ̀yẹ ajá òun kò lè dẹ́rọ̀ pa mo fẹ́ dẹ́gbọ́n bó ní lọ́la ajá àtìyẹ ni ó fi dẹ̀gbẹ́ ajá àtìyẹ ni ó fi dẹ̀gbẹ́ ogun ṣẹ̀yẹ agbájá ẹ̀ padà òwe lọ̀rọ̀ mi máa yìí lọ́wọ́ tí kò máa gbọ́ ìdè mi já ọ̀nà mi ṣí ojú mi là ìran kedere má jẹ́ ká ní nílé balẹ̀ o má jẹ́ gọ̀kú kọ́ mi gbọ́n. Sekeseke sinimá ọlọ́gbọ́n ó fa kíkì kò sí bẹ́ẹ̀ ṣe lè rán òjijì ẹ̀ lágájú ẹ̀dá lọ àrònú sọ́tún ronú lọ́sì orí ibu pẹ̀lú oríire wọ́n máa ṣọ̀tá kúrẹ́ tẹ́tẹ́ gbogbo tójú rí kọ́ lójú fẹ́ràn ṣùgbọ́n kò sí ìlípò ẹnu débi dáṣọ pé òun ò fẹ́ ayọ̀ ògùnfọ̀ lẹ́nu jẹ́ fojú ayọ̀ ògùnfọ̀ lẹ́nu jẹ́ fojú ojú ló ṣàkóbá fẹ́nu òwe lọ̀rọ̀ mi máa yìí lọ. ìdè mi já ọ̀nà mi ṣí ojú mi là ìran kedere má jẹ́ ká ní nílé balẹ̀ o má jẹ́ gọ̀kú kọ́ mi gbọ́n. wọ́n ti mọ́ọ̀sẹ̀ wọ́n ti ń sọ ọ̀rọ̀ yìí wọ́n ti ń sọ oṣù wa ń dilé mọ́ọ̀sẹ̀ every day of my life mo máa ń pàdé nǹkan tó máa sọ fún mi pé ìyàwó ẹ̀ àwọn rí bí kan àbíkẹ́ni kan sọ pé òun rí pẹ̀lú ọkùnrin kan àbíkẹ́ni kan sọ pé àwọn ọ̀rẹ́ tó jáde láti inú ibì kan àbí hòtẹ́ẹ̀lì tó mú kó náà àwọn ẹ̀rìn tí ẹ pé kò bá ojú mu tó yẹ kí wọ́n máa rí ìyàwó lé bẹ̀ wọ́n máa sọ fún mi pé wọ́n rí ìyàwó bíbí wọ́n rí ìyàwó lọ láàrin ilé gan bó ṣe ń ṣe ó ti very clear sí mi pé ìyàwó mi ń ṣe ṣìnà mo ti rí àrídájú tó yanrantí pé ó ń ṣe ṣìnà tí ò sí ká ní bóyá kankan bẹ̀. ẹni ẹ̀dẹ̀ ìbàlẹ̀ lóde kí ni òde pẹ̀lú gbogbo ètò sọ sílẹ̀ yìí wípé ìyàwó mi ń ṣe ṣìnà ó dẹ̀ tí mo ti confirm. yes. jọ̀wọ́ ṣó lè ṣe kankan fún mi fún mi ní fóònù fẹ́ wo kankan náà. fóònù. lọ́wọ́ wọn. bá mi lọ síbi gánà yẹn mo fẹ́ kó gbé píṣọ̀ ìyàwó ẹ̀ jáde ibi tó ti ká tó ti ń ṣe ṣìnà bóyá o ká wọn bì kan ní o wà á ya píṣọ̀ yẹn so màá lè mọ̀ pé o ní ẹ́fídẹ́sì rẹ̀. kò sí níbẹ̀ mi ò rí ẹ̀yà mi ò tí ì yá ẹ̀ náà lórí náà kí n ṣe lọ ya kí n tó mọ̀ pé o ń ṣe ṣìnà. ṣé kó sọ pé o confam kíkan báwo ló ṣe ṣe báyìí o kàn gbọ́ wọn ní wọ́n pé àwọn aládùúgbò wọn káyàwó ẹ̀ wọ́n rí níbi kan bí ẹ̀sẹ̀ lásán and you believe them níyàwó tó fẹ́ ní ṣùlọ́kà your legal wife that means o trust ẹ̀ tó o bá dẹ̀ ti trust ìyàwó ẹ̀ that means o trust ara ẹ̀ yẹn yes kí ló ń pè ní marriage it's all about trust so o wá ń gbọ́ nǹkan tó ń sọ ládùúgbò wọ́n ní wọn. no olóhùn tí àìsàn sì pé kí n máa gbogbo wọn tó ń sọ wọn tí ẹni méjì mẹ́ta bá ti sọ dípò right. kò right. wọn ṣe máa sọ́bà tí bàtẹ́ ọkọ̀ fẹ́ra ó ṣe pé sìn wọ́n sọ. bí o ṣe fi òwú sí tiẹ̀ kó má gbọ́ nǹkan tó wọ́n yẹn sọ kó má gbọ́ nǹkan tó ń sọ má jẹ́ kán dalé ẹrú lẹ́kan ó láìka ọmọdé ló ṣe fẹ́ níyàwó rẹ̀ ìyàwó tí wọ́n bá lẹ̀ ti gbé sí ilé níyàwó onítọ̀hún lọ́ọ̀fẹ́ nìyà kò tí yẹ mi ò lè bìlíìfù mi ò lè bìlíìfù pé ìyàwó ẹ̀ ń ṣe tó bá dẹ̀ fẹ́ kí n bìlíìfù tẹ́ ìyẹn kù sọ́wọ́ ẹ̀ bóyá ọmọ máa ṣọ kí gbówó ni
àbí gbogbo ọ̀nà gbogbo gbígbà ṣìnà bóyá wà pàdé ẹ̀ lóòótẹ́. ṣé ìgbà tó ní ìdílé ní confam. Confam. lẹ́yà fọ́tò. ìjọ tó bá ti ya fọ́tò ẹ̀ tó confam èmi gan máa mú pákẹ́rẹ́ máa mú ìṣọ́ yìí pé àlèkò nù yẹ. máa mú àrídájú tó yanrantí jáde fún ẹ. tó yanrantí. bẹ́ẹ̀ ń sọ tó dá mi lójú kan tó mọ̀ sọ. ẹ̀yẹ náà dáa wàá dẹ̀ pabiṣẹ́ wàá fi ibiṣẹ́ lẹ̀ tó bá ti jí làárọ̀ wàá tètè gbé mọ́tò ẹ̀ wàá lọ gan síbì kan so tó ń bá ti ń lọ wàá máa yọ tẹ̀lé bóyá ò tẹ̀lé ló ń lọ bóyá bìkan ló ń lọ tó bá máa fi ṣèyàn fọ́dún kan mo mọ̀ pé wàá rí mú. ẹ kí wọ́n tó pẹ̀lú kámẹ́rà ó fi mí ṣe ẹ̀yẹ́ nìyẹn o serious pẹ̀lú ọmọ sọ. mi ò serious ìwọ ló serious iṣẹ́ ò ká ẹ lára tí iṣẹ́ ẹ bá ká ẹ lára o ò ní máa gbọ́ gbogbo nǹkan tó ń yàn sọ. ìyàwó mi ṣe kí ni ìyàwó ẹ̀ ṣe kí ni. èmi ń gbàdá ń ta ẹsẹ̀ máa wọlé. ẹ lọ wá kíní kó fi kó gbámọ́ sódà tá lè wọ ẹsẹ̀ kò ní máa tẹ́lẹ̀ sẹ́wọ̀n. ìgbà ṣàfihàn ẹbí lè tó fẹ́ máa fi hàn àbẹ́ mo sọ nìyẹn. ẹ rà sà. Ọ̀gá. Ẹ rà sà. Yes, sir. Mo ti pàmbíkì ẹ̀. Bí àmì ní kíkẹ́ kí n gbé fáìlì wa kí n lè ṣiṣẹ́ lórí ẹ̀. Ọ̀gá má bínú. Lately you've not been yourself. Mo ní kí n béèrè pé ṣé kò sí àná náà ẹ̀ jáde lọ́fíìsì rárá. Owó parí lẹ́rìn gbà mí honestly. Wo ọ̀rẹ́ ọkọ ẹ̀ try ṣùgbọ́n kí ló mean by that? Kí ni ọkọ mi try? Ó yé mi now. Ní pé kí ni? Irú nonsense wo ni ọkọ mi try? Kí nítorí kí ni kí ló dé? Kí ló farú ọ̀rọ̀ yẹn? Ṣùtú wá take it personal. Àjọ mú take it personal. Ó dà má bẹ̀rù. Ṣé bọ́ ṣàṣeré ni? Ẹrú mi láti rere yẹn. Ó ṣe máa bá mi ṣe rere yẹn. Ọkọ mi try fún kẹ́ni mo ṣe. Abeg no vex. Ó ti bínú. Má bínú. Anyway, back to business. Nǹkan tí mo tẹ̀ ṣe actually invite ẹni pé mo fẹ́ lọ Dubai. Àwọn ọmọ kìíní ọ̀rọ̀ àwọn fun place àwọn kìíní tí mo ṣe. Mo fẹ́ lọ equip store mi pẹ̀lú kìíní mo ti bẹ̀rẹ̀ games yẹn actually but mo ti really elaborate on it. So mo fẹ́ lọ ra more stuff. So mo bóyá kájọ lọ. Èmi ò lè bẹ́ẹ̀ lọ Dubai yìí o. Kí n tún tẹ̀lé lọ sí Dubai kó tún sọ fún mi pé ọkọ mi ń try. Pa mí lẹ́rìn. Mo ní kó má bínú de take it personal. Mo ti gbọ́ àmọ́ èmi ò lọ Dubai ṣá. Èmi ò lọ Dubai. Inú ẹ léwu. Ìyá òyìnbó. Inú ẹ léwu. You no go follow me. I no go follow you and I no follow you. Wetin dey happen na? I say you ma ṣe ni mo ń ṣe yẹ̀yẹ́. Hello? Báwo ni? Yeah, mo mọ̀ pé wọ́n ni. Okay, yeah, màá rí ẹ ńbẹ̀ lọ́la. Oh, yeah, of course, mo ṣe rántí bẹ̀. 2 p.m. Yeah. No, me ní fail. Okay, ó dọ̀la. Yeah. All right, ẹ ṣé gan.
kí n dúró dé wọn. ìwọ ní sùúrù ṣáà dúró báyìí. All right, sir. tó bá ti kọjá máa sọ fún ẹ. All right, sir. kó tẹ̀lé mọ́tò náà máa ní sùúrù. máa ní sùúrù. All right, sir. wọ́n ti ń bọ̀. ó yá tẹ̀lé. Ọ̀kadà ò lè wọnú estate ibi tí màá lè gbé yín dé nìyí o. Ọ̀kadà not allowed. ṣé wọ́n lè gba extra money ni. Wọ́n lè gba ọ̀kadà ò lè wọlé. Not allowed, ọ̀kadà not allowed. Má bínú ṣẹ́gbọ́. Àtàárọ̀ tí mo ti ṣe fún yín, owó mi ti ga o. Brother, 1,000 naira. 1,000 naira lẹ fún mi ta. Dáàrú ló wà ṣó ajé ògbómọ̀lùjọ. Ọlọ́wọ́ agbọ́ ẹlẹ́dàá mi sáré ọjà rẹ̀ yẹrí àwọn ọmọ in fact mo really enjoy Ọlọ́run Ọlọ́wọ́ agbọ́ ó ga ọ Ọlọ́run. ìyàwó mi ló ń bèrè. They won't disturb me. Wọ́n ló ti rẹ̀ mí, they ń disturb me. Jẹ́ kí n sùn. Ló ṣe tó rẹ̀. Ṣorí lẹ́yìn ìgbà tí mo kúrò ṣọ́ọ̀bù lé mi. Èmi mọ nǹkan tí mo fi ara mi ṣe tó fi rẹ̀. Jẹ́ kí n sùn. Lẹ́yìn ṣọ́ọ̀bù, wọ́n fi ara ẹ̀ ṣe nǹkan rẹ̀. Kí ló fẹ́ kí tó máa rẹ̀ tó yẹn tí màá sọ pé no tó máa fọ́ ọkàn. Èmi ni mo mọ nǹkan tí mo fi ara mi ṣe. Mo ti gbọ́ báyìí. Wọ́n ló mọ nǹkan tó fi ara ẹ̀ ṣe tó fi rẹ̀. Kí ló wá dé ìwọ ọmọkùnrin? Ṣé wàá lọ wà ń bẹ́ẹ̀ ni? Mo ló ti rẹ̀ mí. Lórí
kò fọ́ ni tí ó bá jẹ́ pé bí wọ́n kọ̀ ọ́ pé kí n kàn wá sọ fún ẹ pé nǹkan tó nídò mo ti confirm ẹ mo dẹ̀ ti jẹ́ kó rí o bá ti pa bá ṣe jọ sùn yẹn kò ní jí torí màá ti fún ọrùn ẹ̀ pa àbí kí n gbé àṣà kí n bẹ orí ẹ̀ bá ti kọ́kọ́ lu dáadáa náà màá lù ú dẹ̀ tó bá kọ́kọ́ kí gbé orí oko tó di pé ó wá kú finally. lẹ́kàn take it easy orí tèmi náà rẹ̀ ni. iṣẹ́ rẹ̀ ní orí in fact wúrọ̀ náà. tó bá jẹ́ pé mi ò mọ̀ sí ò sọ fún mi màá wò pé bóyá o fẹ́ frame ẹ̀ inú mi dùn pé mo mọ̀ sí kinní yìí láti bẹ̀rẹ̀ obìnrin mà le o but ó wá mọ̀ nǹkan kan tí màá sọ fún ẹ tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí ọgbọ́n la máa fi ń ṣe o ò ní ṣe lóní nínà wàá ṣe bẹ́ẹ̀ ni pé o ò mọ̀ nǹkan kan lẹ́kàn ó máa ṣe bẹ́ẹ̀ ni pé o ò mọ̀ nǹkan kan ni o yes because tó bá bẹ̀rẹ̀ sí ní ìnà á di pé òun náà ó fẹsẹ̀ síta á sọ fún ọ̀rẹ́ á sọ fẹ́ bí á bá rojú ẹ̀ káàkiri from there a máa jáde ilé ẹ lórí tó o bá dẹ̀ ṣọ́ra ilẹ̀kùn máa mú ẹ lọ́wọ́ yes wọ́n máa fi ilẹ̀kùn mú ẹ lọ́wọ́ ni wàá wá di ẹni tó ń gbé báàgì tẹ̀lé ìyàwó ẹ lọ sí hòtẹ́ẹ̀lì àbí lọ ṣe ṣìnà gan tán máa ní kó jókòó sí reception. ọlọ́run máa jà rẹ̀ o. wọ́n náà sọ bẹ́ẹ̀. gbẹ̀wò dání nìyẹn. gbẹ̀wò dání ni so ọgbọ́n ló máa fi tó wá ṣe bẹ́ẹ̀ ni pé o ò mọ nǹkan kan bẹ́ẹ̀ ni pé o ò rí nǹkan kan. kò easy so ó mì pé ó lè lọ ṣoògùn fún mi pé kí n kàn máa kó gba sátidé lọ fi sunday dé. kí ló ń pè ní ilẹ̀kùn mú yàn lọ́wọ́. ó ní. wọ́n fi ilẹ̀kùn mú ẹ lọ́wọ́ nìyẹn. ó ní. wàá máa wo bí bọ̀rọ̀ ni. obìnrin le ju gbogbo yẹn lọ. nǹkan tó kàn máa ṣe ni pé tó bá jẹ́ pé àwọn nǹkan tó ń ṣe fún tẹ́lẹ̀ bóyá ẹyọ kan ni wàá sọ di méjì ọ̀ mẹ́ta wàá double anything tó bá ń ṣe fún. tó bá jẹ́ pé owó lòun fún tẹ́lẹ̀ o wàá double owó fún. tó bá ra aṣọ fún tẹ́lẹ̀ wàá double ẹ̀ fún wàá máa múnú ẹ̀ dùn wàá jẹ́ kínú ẹ̀ máa dùn nígbàkúgbà tó bá dé lálẹ́ èyí tó bá jẹ́ ẹyọ kan lòun rọ́jú ṣe tẹ́lẹ̀ wàá táì wàá rọ́jú ṣe mẹ́ta wàá wá bó ṣe máa ṣe mẹ́ta yẹn tó máa pé inú àdùn tó bá ń lọ láàárọ̀ wàá kíìsì ẹ̀ wàá ṣe gbogbo ẹ̀ wàá máa múnú ẹ̀ dùn so that kò ní máa fi ẹjọ́ ẹ̀ sùn káàkiri ọgbọ́n ló máa fi ṣe but nǹkan kan ni o lẹ́kàn tó bá fẹ́ ṣe àwọn nǹkan yẹn gbogbo nǹkan tí mo sọ pé o máa dọ́bù fún yìí wàá jẹ́ káwọn èèyàn ẹ̀ wà ń bẹ̀ so that tó bá di lọ́la tó bá fẹ́ lọ fẹjọ́ sùn wọ́n wọ́n á sọ pé àṣejù ọgán pọ̀ tó bá anything tó fẹ́ dọ́bù fún bóyá o fẹ́ ra mọ́tò fún ni o fẹ́ fún ní kọ́kọ́rọ́ mọ́tò wàá jẹ́ káwọn mọ̀lẹ́bí ẹ̀ wà tó bá fẹ́ filẹ̀kùn mú ẹ lọ́wọ́ àwọn yẹn á máa fẹsẹ̀ blọ́ọ̀kì ẹ̀ yí pé má dẹ̀ aka gbẹ̀ṣẹ̀ tó tí yẹ ọgbọ́n tó máa lò nìyẹn. àwọn ẹ̀ ló dáa ṣùgbọ́n ó le ó mọ̀ èmi wọn ló ṣẹlẹ̀ sí i ṣé mo kí n máa wo pé ẹni tán ṣe tí mo mọ̀ wọ́n ṣe ṣetán fún wọ́n ṣe bá mi gírísì ẹ̀ níta màá tún máa pọ́n lílé. ṣé inú kó pọ́nlé àbí kán filẹ̀kùn fọwọ́ ẹ̀ dànù èwo ló fẹ́ mú bẹ́ẹ̀ kí èèyàn máa gbé báàgì tẹ̀lé obìnrin. àpọ́nlé yẹn dáa. ìwọ náà rí bẹ́ẹ̀. àpọ́nlé yẹn dáa. a máa lọ sọ mi jẹun tí orí ẹ̀ máa kàn máa tinrin. orí ẹ̀ máa tinrin tán. ló máa jẹ àárẹ̀. tó bá nu ojókòó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa jókòó sí. tó bá yẹ pé ìdílé mo á bá ẹ̀ ní má ti nà pa ọ́. lẹ́yìn ìgbà tó bá nà ń gbá aṣẹ́ wa lọ nù ẹ̀ á nù ẹ̀ nù àlà. My dear. Hi, darling. How about dear? Fine. How was your day? Fine. Ṣé iṣẹ́ was stressful jù? No. Traffic nǹkan ṣé traffic ò pọ̀ lọ́nà? Not really. Ó dà ṣé wàá lọ freshen up lókè kí èmi náà fi yẹn set table kò lè jẹun? Okay. Okay. òwúrọ̀ náà nínú ilé ìfìtì product wa tọ́. ẹ jẹ́ ká lélẹ̀ ń láìkẹ́lẹ̀. ẹ ó kẹ́ jẹ́ kí n open ẹ̀. wow. ẹ ibo nice.
Yes, of course. Oh, ṣé wọn náà lè kó gba àwọn ilé ìsìn báyìí? Yes, now. My dear. You know. Okay, sir. All right. Okay, she made it. Okay. Ẹ má bínú. Bọ́lá, tòbí secretary ni. Àti secretary gangan ẹjọ́ ń ṣiṣẹ́ àbí ó ní special duties tí ó ṣe. Ẹ gbọ́, ṣé torí pé lè tẹ́rí tí mo ṣàjẹ́ secretary gidi ni. Like kiss. Ẹ̀gbọ́n ṣe ní secretary oríṣiríṣi. Ṣé irú secretary tiẹ̀ yìí àwọn secretary kan wà tó máa ń fúnyàn ní fọkànbalẹ̀, àwọn kan wà tó máa ń gbéyàn lọ́kàn sókè ẹ̀mọ́, ṣùgbọ́n eléyìí Ọlọ́run fi ṣe bíi ìpèsè mọ̀ kéèyàn ní problem maritally kọ́lọ́run á fi nǹkan kó á fi bless èèyàn ní position ẹ̀. Ẹ̀gbọ́n nígbà tí mo ṣe ìgbéyàwó I thought I've gotten something better. Mi ò mọ̀ pé bàbá ńlá ẹkùn gidi nìyàwó mi bí ìyàwó mi ṣe ó yẹ ń gbógun yìí wá nìyẹn. Ṣé tí n bá ṣe fẹ́ close níbi iṣẹ́ ń ṣe tí mò ń lọlé àyà máa já ni. Ṣùgbọ́n tọ́mọ yìí ṣe wà nígbà tí bá ṣe múra lé pé mo bọ́ lọ́fíìsì mi máa ń dùn òun lèmi fi ń ṣe sẹ́kẹ̀ tèmi. èyí mo káwọn secretaries kan wà tó yẹ pé tẹ́ bá wà gbèsè ayé yìí kò sẹ́jọ́ kò sáriwo kò sí problem. ilé ìtì ẹ̀mọ nǹkan tó ń pè ní sẹ́kẹ̀ mo ṣe ń sẹ́kẹ̀ mi níwájú sẹ́kẹ̀ mi kí n má sí ní ibi iṣẹ́ for the next 10 years mi ò ní problem. ọmọ yẹn ti mọ nǹkan tó máa sẹ́kẹ̀ ló máa take care of ẹ̀ ló máa take care. ẹ̀ ra àwọn governors yẹn àti ẹnu bó ṣe máa ṣe ni ǹjẹ́ gbọ́ secretary wọn rí oníkàlùkù ló ní kó dẹ́ secretary ẹ̀ kó dẹ́ ní tèmi rẹ̀ Kò dẹ́ ilé ni. Ìfẹ́ ìṣẹ́ ọ́fíìsì ṣó pé kò ní máa ṣàkóso lẹ́hàn fún àbí kò máa disrespect ẹ̀ lẹ́hàn. Ẹ ò tọ́nà ẹ̀gbọ́n kò dáa náà because téèyàn máa ń ṣiṣẹ́ kò dáa kéèyàn máa bá kéèyàn máa bá staff ẹ̀ ní kọ̀ọ̀kan pọ̀ báyìí but eléyìí ti kúrò ní staff eléyìí ti di original sẹ́kẹ̀. Anyway, to business client mi ẹ̀ ti ń disturb mi ò gbà àròjà ẹ̀ máa dé bẹ́ẹ̀ sì ẹ̀ especially. Ok ẹ̀gbọ́n inú parọ́ fún yín ara pọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan pé ọmọ ìmọ̀ṣẹ́ ṣe nìyẹn tí ẹ bá rí àwọn ọmọ tó kó sígbà tó ń bá ọjà wò wọ́n rí bí mọ́tò máa bá dé. mi ò tiẹ̀ mọ̀ kó tó ń ṣe ọ̀gá lórí ọjọ́ mẹ́ta any small thing tó bá bá wọn sọ wọn ò ní respond dáadáa tó bá jà láti explain nǹkan fún wọn wọn máa ṣe bí pé àwọn ò gbọ́ kò yé mi kí àbí ẹ̀yin ò notice anything ni. ṣé kó strange sí wòlé tó bá tẹ̀ strange sáwọn. kí ni tiwa ṣe bí wọ́n lọ lọ́wọ́ tún ọ̀gá gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ṣe bí wọ́n lọ máa ń sọ fún o ṣe wọ́n wá ẹni wà. ṣé ti fẹ́ sọ̀rọ̀ sí mi tẹ́lẹ̀ ni ṣé èmi ni ìyàwó ilé ọ̀gá ni tí mo tó mọ̀ nǹkan tó ń ṣọ̀gá. ìgbà mi tó ní ọlọ́run èrò ní kòkó ara ọmọ lè báwo ló ṣe jọra wọn wọn ní ìwọ ló close mọ́ ga jù and that is the truth láyé àmẹ́ẹ̀dá táwọn ọ̀ṣẹ́ wọn lọ trust jù wọn sọ ọ̀rọ̀ ìyàwó níbo ló ti jọra wọn àbí. òfilẹ̀ ó máa yé ẹni ẹlẹ́ni ó yẹ ọmọ tó ń sunkún yíyẹ tó ń bẹ̀. òjò náà fi ìmọ̀ mi wọ́n kàn tí mo wá. owó náà ni mo ń ṣe. ẹ bá wa dá sí ìbọn táwọn wáyé. ọ̀gá Cherry mo rò pé tábà fi lè ra Venza méjì tábà ra Lexus tábà try àti ra bóyá crossdoor náà tábà ṣe papọ̀ mọ́ ibẹ̀ yẹn máa tóbi táwọn èèyàn bá ń kọjá tó máa ń ra àwọn mọ́tò tó pọ̀ àwọn máa wọ̀ pé kí làwọn lè ń ta kán tiẹ̀ wo táwọn èèyàn bá dẹ̀ ti ń rìn nǹkan téèyàn ń ta ẹ̀ that's another means pé àwọn advertise nǹkan ọjà wa ṣé o yẹn sà mo rò pé tábà ṣe bẹ́ẹ̀ tó bá wọlé ìdùnnú yín ni and your progress is mine ìdùnnú tèmi náà ni bẹ́ẹ̀ ni sà. Ga o. Anyway, tó bá ṣe tán lé ní bí gbòòrò lọ. Ilé ni mo ń lọ sà. Yes. O níbi kan wọ́n ti fẹ́ lọ àtọ́. Ilé mo ń lọ. Okay. Ṣùgbọ́n bá àtúntò wá fún mi ní àwọn documents kan last week. Yeah, mo rántí títí bá. Yeah, mo rántí. Mo rántí yẹn sà. Ìgbà tó wá ní ìtàrò ti dúró
But this time around, for whatever. Okay, sir. For whatever. All right, sir. There's a problem. I'll make it. Okay. Yes, I will. When you can just decide that, so get the bike and get to you, man. I'm sorry, I'm on to Monson. I discussed it about it. At that time, we actually were my left. Now I relaxed, so everything had to worry me. Okay, sir. All right. So, All right, sir. I wanted more like hard feature. Oh, thank you. Oh, that was sexy. Oh, thank you. Thank you very much. All right, man. Master. Yes, sir. I wonder why it was very worried. I mean, what will be? Sorry, lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo kàn rí pé bó ṣe ń gbé iṣẹ́ wa yìí ó ti yàtọ̀ sí tẹ́lẹ̀, ó gbé sórí gan-an, interest ẹ̀ ó wá improved. Then sorry ọ̀rọ̀ tó sọ lọ́fíìsì lẹ́ǹkan ẹ̀ lọ́sàn pé ìdùnnú ẹ̀ ni pé nǹkan tó bá jẹ́ kí business máa lọ dáadáa tó máa yẹ kí n wà happy ìdùnnú tiẹ̀ náà ni ọ̀rọ̀ ẹ̀ wú mi lórí gan ṣe ó wá jẹ́ kí n wò pé bí mi àti ẹ̀ ṣe jọ wà as ọ̀gá àti secretary wọ́n yẹ ká gbé relationship yẹn kọjá level yẹn kí mi àti ẹ̀ wà closer àsúnmọ́ra jù báyìí lọ ọ̀rọ̀ tí mo sọ yẹ ṣá. Kò yé mi, sir. Okay. Bí a kà tún sọ báyìí, ṣé o ní boyfriend? Bẹ́ẹ̀ni, sir. Mo ní ọkọ àfẹ́sọ́nà. Tẹ́ ẹ fẹ́ pé ẹ ti ṣe mọ̀ mi mọ́ dáàdì ti mọ̀ mọ́mì ti mọ̀ ẹ̀yin náà ti mọ̀ ayé. Rárá, sir. Àwọn ọ̀rẹ́ mi nìkan ló mọ̀. And he's a very nice guy. Ó máa ń tọ́jú mi gan. Ó máa ń gbé mi àtàwọn ọ̀rẹ́ mi jáde. He's a very cool guy. Ẹ ti ń plan ìjọ tó fi ṣe wedding? No, sir, but táwọn ọ̀rẹ́ mi ti mọ̀ yẹn àti àṣà ti ń gbé step yẹn díẹ̀díẹ̀ but ọmọ bí mi ò tí mọ̀ rárá. Ó ti ẹ̀ dá ibi tí yẹn dé. Ṣòrí ọdún mo ń try to sọ ni kí n máa fẹ́ kí ó lé mi bí boyfriend ẹ̀. Kí n rí mi bí boyfriend mi? Ọ̀gá, boyfriend mi máa ń kiss mi. Boyfriend mi máa ń romance mi. Of course. Ọ̀gá, èmi àti boyfriend mi máa ń lájọṣepọ̀. Ọgbọ́n ni wọ́n sọ. Rárá sá mi ò lè yín bí boyfriend mi sá. Rárá báwo. Ṣé kí mo dẹ̀gbà jà rẹ o? No sá. Àbí mi fáìn tó. Oh no. Àbí mi lè tọ́jú ẹ̀. Oh rárá sá. Excuse me. Ó dà pé mo ti rọ́ṣẹ̀ jù. So màmá take care ẹ̀sìn pẹ̀lẹ́. Our friend time àti rò but anyway, ó ti mọ wọn tí mo sọ. Mo drink it. Okay, sir. Thank you, sir. Wo máa mẹ́rin lọ sí ẹ̀ jàre. Àná níbo ló ti ní ṣe kọ̀ọ̀kan. Èmi ò tiẹ̀ rọra ní birthday báwo ni kí n celebrate birthday bẹ́ẹ̀. Mi ò ṣe anything o. Màá kàn lọ sí church and pray and that's it. Padà sílé. Àwa jẹun dábàá jẹun kò ń ṣe big deal sí mi. Ó já sọ kan mi. Okay then, I'll do it. Yeah, bye. Happy birthday in advance there. So, kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ la ṣe fẹ́ ṣe birthday báyìí? Ṣé a máa ṣe party, a máa jive, a máa ṣe gbogbo ẹ̀? Wọ́n ti pé last year bá ṣe celebrate ẹ̀ bíbá ẹni yẹn, ta jó, ta ní fun, ta lọ sí beach, so ìwé la fẹ́ ṣe lọ́dún báyìí. Wàá ṣáà gbé mi jáde bó ṣe gbé mi lọ sí beach last year. Àbóòdì gbé mi jáde. Tí o bá tẹ̀ fẹ́ ṣe birthday, èmi á ṣàṣe fún ẹ.
Bọ́lá jọ mo ti ń wá ẹ mo ti ń gbàgò mi mo dẹ̀ ti wọlé síbi táwọn ọ̀rẹ́ máa wà wọ́n láwọn ò rí ẹ mo dẹ̀ tún béèrè lọ́wọ́ pé kí ni mo ṣe bẹ́ẹ̀ mo ṣẹ̀ wọ́n lè ní pé kò yá wọn náà Bọ́lá ti máa ṣe òde jọ́ tó lọ òde dáríjì mi tó tó lọ jọ. Kò ṣe mí náà mo busy ni mi ò ṣe báyìí láti pè ẹ́ ó return calls ẹ̀ you understand mi ò dẹ̀ fẹ́ kí iṣẹ́ kó affect relationship mi torí ẹ̀ ni. Títí wo dẹ̀ fún mi excuse mi báwo ló ṣe báyìí jọ tí bá ṣe sọ fún mi. wá ó fẹ́ kí n fún ẹ excuse me excuse yẹn rè Johnson má ever pè mí mọ́ tó bá ever pè Bọ́lá ká má ṣe sọ pé Tító tó wà ń bẹ̀ wàá rí ojú pípọ́n mi o what's that kí ló ṣẹlẹ̀. kí èmi Johnson má pè ẹ́ mọ́. má pè mí mọ́ má pè mí tó bá pè mí wàá regret pé o ever love me. ìyàwó mi jọ. ìyàwó ẹ what. ìyàwó mi Tító. ọ̀gá mi ò ever believe pé ẹ lè wá sílé mi as in pé èmi àti yín lè máa ṣe bí boyfriend and girlfriend. wọ́n láti síkẹ̀sí èdè ṣẹlẹ̀ ṣé mo sórí tọkùnrin àti obìnrin ń bá ti wà papọ̀ tí wọ́n bá sọ pé àwọn nífẹ̀ẹ́ ra wọn kò sí nǹkan tó lè dá wọn dúró kò sí nǹkan náà kẹ́ni náà má fa ẹ̀ wọ́n dẹ̀ tó wá fa ẹ̀ kẹ́ni náà gé lẹ́sẹ̀ ìwọ kò gé lẹ́sẹ̀ kó máa gbé lábẹ́ bíríìjì gan kí kó má jẹ́ èèyàn gidi tí ẹ bá fi lè jókòó papọ̀ tẹ́ fi ní nǹkan tó máa jẹ́ kí ẹ nífẹ̀ẹ́ ara yín o ò ní rí gbogbo kíní yẹn mọ́ I'm telling you so gbogbo tó sọ yẹn pé kíní o sí ọ̀sìn mi lè ṣe tí n bá ti nífẹ̀ẹ́ yẹn mo lè débi ìsìnkì bẹ̀rẹ̀ sí lọ́ba for anything. ara wọn má ṣe yẹn. no mo kàn sọ náà ni kó lè yí ẹ̀kọ́ tó mọ̀ sọ so pé wọ́n á lórí bẹ́ẹ̀dẹ̀ ní yàrá ẹ̀ ìyẹn wọn máa ṣẹlẹ̀ regularly. Thank you. so báwo lẹ ní boyfriend ẹ̀ ń kọ́ mẹ́. ẹ wo wọn bẹ mi àti Àkẹ́mi ra fún mi fẹ́ yàn tó bá ti bèrè boyfriend wa ní wà ń bẹ má jẹ́ kí ẹni tí ń ṣe wa àti boyfriend ẹ̀ bẹ́ẹ̀ ṣe fi tẹ́lẹ̀ kẹ́ ṣe máa ṣe jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ kọ́sẹ̀ mi tó ń wò yìí mi lè fẹ́ o mọ̀ kí mi lè fi ìyàwó mi lè fẹ́ mo lè láìkẹ́ kí n lọ́ọ̀fẹ́ but mi lè fẹ́ nǹkan tá a lè máa ṣe papọ̀ ju ọ̀gá sí secretary ọ̀rẹ́ sọ̀rẹ́ ẹ̀gbọ́n sábúrò boyfriend and girlfriend kò lè ju yẹn lọ so mi ní fẹ́ kó lọ máa ronú pé bóyá boyfriend ẹ̀ kò jẹ́yàn mọ́ ọlọ́ba mo fi bẹ́ẹ̀ o. Okay. tó ti yẹ. kẹ́ni. wọ́n bá mi ṣe rí i. wàá fọ́ lọ ṣáwà náà. bó ṣe jẹ́ ká kókó ṣe rí tí ẹ̀ náà máa ń padà lọ. no tó tèmi ni pé lọ clean up dáadáa kí lè dùn style tèmi ni. ok mẹ́rẹ̀ mo ń bọ̀. máa pọ̀ yìí kó àwẹ̀ àwẹ̀wẹ̀ tán o. Bọ́lá ti tó ó dé gbẹ́gbẹ́ ìwọ yìí ó dé jọ tó ló máa rí irun jọ́sìn ìgbà tó máa pín òun ọmọkùnrin àìmọye ìgbà tó bẹ̀rẹ̀ tí wọ́n ti ṣe fún wa táàkì ṣe gẹ́fẹ́ rẹ̀ àìmọye ìgbà tó ti gbé lọ ṣe shopping yes kí ló tún fẹ́ kó ṣe fún ẹ. Bọ́lá ti tó kí gan-an nìkan tí Johnson ṣe fẹ́ because Johnson yìí tẹ́lẹ̀ Johnson is the sugar in my toe ó lọ bí sọ́ọ́dún mọ́kàn tí ẹ bẹ̀rẹ̀ gbogbo ilé tí kí gan-an ní tí ẹ pinpoint kan báyìí ló ṣe ká tẹ̀ ẹ mọ́ bí tá à ń lọ. àbí Johnson charlie kò tó ọ̀nà bóyá ọ̀dẹ̀ ka ẹ̀wọ̀n náà gbé agbábọ́ ọgbà rẹ̀ or something kí ló rí mi ṣe fún wa. ṣebí ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ sọ fún ẹni kó wojú mi kó sọ fún mi pé mo ṣẹ̀wọ̀n mi ì ṣe Bọ́lá mi ì ṣe wọ́n fúnyàwó mi Bọ́lá ti tó ṣàánú fún mi akọ́kẹ́. tó o gbọ́ ṣó o gbọ́ bó ṣe rò bẹ́ẹ̀ kí ló tún fẹ́ kó ṣe right now jọ́ náà wọ́n lé ìbòdè jọ́ ìgbẹ́ níta tí ẹ̀ ń bá sọ̀rọ̀ kó tí ẹ̀ sọ anything kó fèsì. good mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ọmọ ti gún mi wọn kí ló ṣẹlẹ̀ gún kí ló ń wá kiri náà ẹ wo ọ́fíìsì làwà ẹ má fi ti yín kó bá mi rárá ẹ jù ẹ bọ́ta. Bọ́lá ti tó jọ akọ̀kẹ́ jọ ṣàánú mi ẹ bá ń bẹ jọ ìyàwó mi jọ ẹ bá ń bẹ jọ. Johnson má wọrí inú ló ṣe mí lọ tára ẹ bá ti wálẹ̀. jọ. Níṣó.
Hello dear. Oúnjẹ ti ready. How ṣe? Ṣé kò ṣe fóònù mi ló wà lọ́wọ́ ẹ̀yìn? Actually, phone ẹni, but mo fẹ́ mú tèmi ni. Wọ́n á ṣe mistake àti mú tiẹ̀, so mo ń check àwọn pictures wa rẹ̀. Okay. Ṣé. Yeah. Mo ń bọ̀, àwọn á jẹun sí. Okay. Love messages. Love messages. Hello, Mama. Listen. Kí ló dé tó yẹ pé anytime tèmi àti yín bá jọ ń lájọṣepọ̀, you're not being gentle. You're too hard. Báwo kò yé mi pé mo wà too hard? Ìwúlò pé yẹn normal náà pé kí wọ́n ṣe kárakára fún orúkọ báyìí. Bó ọ̀nà ṣe máa respond ó máa ń pariwo, máa ń ṣe bẹ́ni pé ó ń enjoy. Mi ò enjoy rárá. Ó dùn mí, ó dùn mọ́ mi at all. Mo ti ẹ̀rù bóyá mo ṣẹ̀yìn o, láìkí mi mọ́. Mo kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. Mi ò tí àwọn ọmọ ìfẹ́ sọ báyìí. Kákan gbà pé mo wà selfish ní ìgbà rẹ̀. Mo ń transfer aggression ni. Àbí annoyance ni máa pè má bínú jù. Ṣùgbọ́n tí máa ti ń rò ó pé ìyàwó mi wà níbi kan tó ń bàjọ́ lájọṣepọ̀ àbí ọkùnrin kan wà lórí ẹ̀ tó ń ní hòtẹ́ẹ̀lì kan, ṣùgbọ́n inú máa ń bí mi. So anytime bá ti ń ní sex pẹ̀lú ẹ̀ kó tó máa sí mi lórí ní ara ẹ̀ kí mò ń punish ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ má bínú jọ. Mi ò ṣe ìyàwó yín náà torí pé ń bínú sí ìyàwó yín kó yẹ kó affect me. I'm not her. I'm sorry, I promise that I will change. So. Mo sọ fún ẹ sẹ́ máa gbé kúrò lọ́kàn anytime bá jà pẹ̀lú ẹ̀ máa gbé kúrò lọ́kàn, I promise you. Alright. Ṣùgbọ́n Okay. má bínú. Sorry. Ṣé kí wàá sinmi díẹ̀ ní ká ṣọ́ ọ̀kan sí? No, maybe some other time. Mo ti promise ẹ ọmọ táwọn máa ṣe wọ́n á máa lókè. So I lè wà in control. Mommy, I told me now. For sure. Yeah. Seriously. No, Jare. Jare. Ìwọ ló mọ̀. ẹgbẹ́ mọ́ tó ṣẹlẹ̀ ẹ̀ náà mọ̀ pé mo ní kinní ní orí igbá náà ṣùgbọ́n torí pé client wa kàn sọ pé black gangan ló ní mọ́tò dẹ̀ ní tó dẹ̀ wà pa ẹ̀gbọ́n mi ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ náà ẹ fún mi lóye yẹn ẹ jọ náà.
boy, you mom me all the time. Okay. Ọ̀rọ̀ secretary tẹ̀ sọ́ sí ìyẹ̀rẹ̀ báwo dẹ̀ ni sẹ́kẹ́ yín. Secretary. Sẹ́kẹ́. In fact, orí o máa ń dáńgbà mi kí o máa gbọ́rọ̀ sábúrò lẹ́nu. Bó ṣe advice mi náà wò pé kí n try ẹ̀. In fact, bó ṣe mọ̀ ọ́n sì pé gbogbo secretary tó wà láyé tó jẹ́ sẹ́kẹ́. Tó ń pè ní sẹ́kẹ́. Tó ń pè ní sẹ́kẹ́. Amúlùdùn ni wọ́n. Ṣé pàmùlùdùn ni wọ́n? Òun náà ló máa ṣe tó lè sí. Ẹ̀gọ́ àwọn sẹ́kẹ́ ló bọ̀ sẹ́jú. Johnson wàlá iná pété ni kí ló dé mi ò mọ̀ pé ogún tó yẹn. ṣebí nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí lẹ́yìn tí mo ní sísá mo láìkí mo fẹ́ràn yín mo láìkí iṣẹ́ yín mo láìkí shape yín mo láìkí everything mo láìkí ọkọ lọ tẹ́ni tí mo disturb ẹ̀ẹ́kan ṣe bẹ́ẹ̀ ni pé akíábọ̀dé ò lè gun orí yín. wọ́n dẹ̀ ló máa akíábọ̀dé tó ń sọ lọ́jàre sórí jẹ́ kí n sọ fún ẹ spirit máa fi ṣe nǹkan tètè mi tí spirit mi bá ti go pẹ̀lú tí ẹ bá yí mi nígbà bẹ́ẹ̀ nìyẹn àmọ́ láti wọ́n kọ́ rí ẹ ní láti yẹ̀ wò dáadáa pé ṣé o máa perform àbọ̀mọ́ tó máa flow ni àmọ́ bí dẹ̀ ṣe wá rí ẹ pé o máa flow nínú spirit mi kò tí mo ṣe dé lóhùn nìyẹn so o máa mú àtàmọ́tàmọ́ kankan mọ́. ṣé ẹ mọ̀ pé mi ti gbá ìsáṣin kí mi tó dé ibi ṣá yóò ṣe gba àwọn tẹ́gbọ̀n wọn tiẹ̀ ṣe kí ni tèmi tẹ́ pé wọ́n ti ẹ gbàgbé. má lọ síbẹ̀ rárá sórí bí èmi ṣe wáyé bí ṣe sọ fún ẹ spirit lèmi ń bá flow tí bá ti gbé ẹ tí spirit mi bá ti lọ pẹ̀lú ẹ̀mí níta sí gbogbo ètò fẹ́ máa lọ mú àtàmọ́tàmọ́ yìí má gbé yẹn wá o má gbé yẹn wá sórí level tèmi àtẹjọ rọra wà tí mo gbádùn ẹ tí wọn náà gbádùn mi jẹ́ ká ra fílẹ̀ bẹ́ẹ̀. mo ṣàtẹ̀yìn lọ́rùn ṣá. ṣe mo tẹ̀mí lọ́rùn sọ̀rọ̀. tẹ̀mí lọ́rùn ni wo understatement ni èmi náà mọ̀ yìí pé iná pìtì báyẹn ni ẹ́. tí ẹ gbádùn mi gan abẹ́ ni pé ọmọ etí ẹ sọ̀rọ̀ ṣe disvirgin. òfò ni kí wàá rí àtẹ̀mí àtọmọ etí ẹ. everything tight wọlé mo gan feel àwọn give and take. kí wàá rí àtẹ̀mí àtọmọ etí yẹn zid mélòó lọmọ etí yẹn tó fẹ́ fi da jù mí lọ gbẹ̀mí àti ẹ bá dúró gan mi gan bí tiẹ̀. 39-40. eré ẹ fọ́ dànù. Jesus Christ. ẹni lè ṣe mọ̀ọ́kọ́ ṣàbí ṣe wà yìí torí mo gbádùn ẹ gidi gan jẹ́ ká jọra fílẹ̀ bẹ́ẹ̀ kó máa wà bẹ́ẹ̀ bọ̀ tó bá yá wọ́n máa lọ gbé pé ọlọ́wọ́ ó fẹ́ máa slow wa o máa ra dẹ̀ẹ́nù ni o. slow bíbó o. slow náà ló yẹ kó ti yí ẹ̀ náà kó bá fẹ́ máa lọ máa dọ́ọ̀lù mi tó bá yá nítorí mo ti ẹ̀ gbádùn ẹ̀ sìn máa transfer owó sàkáǹtì ẹ̀ lè wọ́n afẹ́fẹ́ máa tún wá fún ẹ sí dáadáa nítorí pé nínú 100% mo fún ẹ 95. sister love. ẹ ṣe kàn. tọpẹ tó bá tún wá bẹ̀ sí máa lọ bẹ́ẹ̀ tó lọ bẹ́ẹ̀ tí ò yọwọ́ padà màá tún bá máa dáǹsì afẹ́ lóríṣiríṣi. ẹ máa fún mi lọ́wọ́. yes kẹ́ ẹ máa fún mi lọ́wọ́. mi ti ṣe kókó tó báyìí mo mú nǹkan ni tó báyìí mo mú nǹkan ni sister. a máa pààyàn àwọn àpààyàn wọ́n wà ló máa fojú ọmọ 80 years old yẹnu àgbà máa ló fẹ́ jẹ́ àbí kan ṣe é. ṣé mo soft ní tíbi lọ wẹ̀ nàbí ìyàwó nàbí mo alẹ́ bẹ́ẹ̀. lọ bí ìsìnbá o mi ní lọlé lọ bọkọ mi níra àmọ ṣé ó ti ń dùn mọ́ fẹ́ jẹun àgbà ó ń dùn mọ́ ẹ. ìbọ̀rù kò sí wàhálà. ọ̀rẹ́ mo mọ bọ́ọ̀ yẹn náà that's more boy. no nǹkan tí ò dáa lórúkọ méjì kò dáa ni ìdọ̀tí nìyẹn kí wọ́n kó láti ẹ̀ka ẹ̀ pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ yẹn kí ni expansion tó fẹ́ fún wọn you don't need it at all on a serious note you don't need it please. n sọ̀rọ̀ mi ǹjẹ́ ó tẹ̀ mọ́ ọdí tí mo ṣe ń ṣe gbogbo nǹkan tí mò ń ṣe. tó ṣe ṣe kí ni tó ṣe ṣe ṣìnà. kò lè yé ẹni ṣé tó bá jẹ́ pé wà ní shoes mi ni ayé ẹ bẹ́tà ṣé wọ́n mọ ìpọkọ mi tó ń wo yẹn kò lè satisfy mi lórí bed rárá tí ìlà tí ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní make love by 2 minutes ó ti kọ́ èmi ò dẹ̀ mọ̀ pé bó ṣe rí nìyẹn tẹ́lẹ̀. how can you be talking like this wípé 2 minutes ó ti come ẹ̀dẹ̀ cut for such a long time ó dẹ̀ mọ̀. mi mọ ṣùgbọ́n ìpínlẹ̀ tí ìgbà tí ẹ̀ ń cut lọ́wọ́ àṣé ó máa mú kọ́ máa mọ bí a lọ mọ gbogbo àwọn oògùn tó máa lò láti máa make it very active nígbà tí màá tẹ fẹ́ ra tán mo pé yé kí ni mo wọ̀ yìí ó dẹ̀ mọ̀ pé mo dẹ̀ ti bọ́ lọ́rùn mi dá má jẹ́ mo tẹ́lẹ̀ pé tí bá fi lè wọnú marriage báyìí tí mo marry gbogbo àwọn òṣì ìrìn òṣì tí mo rí yẹn gbogbo ẹ̀ pátá ni máa stop àmọ́ eléyìí mi lè wá para mi ṣé ní small boy tí wọ́n sọ yìí
iná pè tí mo tó bá wọlé báyìí any style tí máa fẹ́ ṣé ló lókèdè anywhere any angle ló ń lọ nìyẹn. ìyẹn ò jẹ mí ọ̀rẹ́. The truth of the matter is that boy is too small. jáwọ́ nínú àpò tí ò yẹ kó lọ gbómi kaná kò yẹ kó jẹ́ ọmọ bẹ́ẹ̀ yẹn náà. mo ti gbọ́ ṣé àlè sọ̀rọ̀ mi tó gbọ́dọ̀ àgbẹ̀ nǹkan tí mo ń sọ kò fẹ́ understand. ó tún bínú àbí ó tún bínú títí ẹnìkan ló máa yẹ. Why don't you just listen to me? Nǹkan tí mo ń sọ ó yé mi. kí ló dé tí mo ṣe dọ́rọ̀ ilé ẹ̀ báyìí torí ọ̀rọ̀ ṣé mi ìṣòro sọ báyìí. ọ̀gá báwo ni wọ́n á pàṣẹ àwọn. ọmọ yẹn ti lọ gbé àwọn mọ́tò tí wọ́n ti drop bẹ́ẹ̀ sí. tó ló máa ti dé bẹ́ẹ̀ sí. bọ ọ̀gá mọ̀ bóyá ẹ máa ráyè fún ti bẹ́ẹ̀dẹ̀ yín tó ń bọ̀ lọ́nà. bẹ́ẹ̀dẹ̀ báwo. a ní surprise kékeré kan fún yín láti ọ́fíìsì ni. ẹ̀yin bíbí ẹ ṣe máa plan bẹ́ẹ̀dẹ̀ láì sọ fún mi. mi ò ráyè gbórúkọ bẹ́ẹ̀ sí gbogbo nǹkan tó wà mind mi sí ṣe mood fún ọ̀rọ̀ à ń celebrate anything. but ọ̀gá you deserve more than this. That's why we just arrange for a lesson. mo mọ but ṣe ẹ sọ fún mi normally. ṣé ẹ ti ṣe náwó. a ti náwó gidi gan, a ti gba hall, a ti sanwó drinks, a ti oúnjẹ everything ti wà. well that's stupid of you guys now. ó yẹ kí ẹ jẹ́ kí n mọ̀ ẹ sọ fún mi normally. wọ́n á lọ ṣe náwó ẹ gba hall ẹ everything. ṣé bọ́lá tó mọ̀ n pa ẹ̀. everybody wa ló mọ̀ n pa ẹ̀ sà. mi tẹ̀ máa dùn tẹ́ bá tẹ̀lé appreciate wa. okay but between me and you mi ò ní pẹ́ mẹ́ o. kẹ́kọ̀ọ́ tí ẹ yọjú lásán ó ti pé wa. mo ti gbọ́ kó sọ àlà máa débẹ̀ briefly máa dẹ̀ kúrò. okay sir ẹ ṣé sir I'm so happy sir. but next time ẹ máa fi tó mi létí. definitely. Happy birthday to you. Happy birthday to you, Lekan. Happy birthday to you. We wish you many happy returns of that day. Long life and prosperity. Hooray! Oh my God. Happy birthday to you, Lekan. Happy birthday to you. Anyways, mo mọ̀ yí pé o máa wà surprise pẹ̀lú surprise birthday ta throw fún ẹ yìí. Gbogbo bó ṣe ń tẹ̀ mí káàkiri ni mò ń rí, àmọ́ mo kàn decide láti náà pé èmi yìí gangan ni òtítọ́ máa yé ẹ. Mr. Ben yẹn mo kò ti máa rí èmi àti wọn pọ̀ dáadáa. Ọjọ́ tèmi àti Mr. Ben lọ sí hòtẹ́ẹ̀lì kan mo rí ẹ bó ṣe ń sìn wá bó ṣe ń tẹ̀lé wa tó ń ṣọ́ wa, àmọ́ mo decide láti ignore ẹ̀. Sórí bẹ́ẹ̀ tí ẹ tó à ń ṣe yìí ọjọ́ tèmi àti Mr. Ben jọ ń plan nìyẹn. Mr. Ben gangan ni event planner tó plan birthday yìí. Mr. Kunle nìyẹn. Mr. Kunle ló wà in charge drinks àti cake. Mr. Muyiwa nìyẹn. You're welcome. It's all for you, you know. All for you. Everybody. Mr. Muyiwa lọ ní hall tá à ń lò yìí. Fun City Hall àwọn lọ ní bíbá yìí. Ọlámilékan. Sórí gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń wo pátápátá yìí kò sí nǹkan láàrin mi àti wọn. Birthday yìí ta fẹ́ ṣe fún ẹ̀yin nìkan ló pè mí àti wọn pọ̀. so bẹ́ẹ̀ ṣe wọ́n ń wo ìyàrá ẹ̀ sí ọ̀kan. Kí nǹkan tí mo fẹ́ ṣe irú ẹ̀ fún? I'm happy with you. Why would I want to do that? That's so wonderful. So, kí ló kún sí báyìí? Let's marry now, Abi. I'm actually for Ajiro to do. Stop it, But it's like it's very. Stop it, Jare, give me. It's okay.
my life I don't give me this day me were happy by it. Really? I'm telling you. And I'm happy pé obìnrin tí wọ́n lè fi yan kan ni ẹ. Obìnrin tó fi ń sọ fún obìnrin pé wo obìnrin lélẹ́yìí o. I'm telling you. I'm happy that you're my wife. For real? I'm telling you. Just give me a call. Ṣùgbọ́n pé ó tó di pé ọ̀rọ̀ birthday ṣẹlẹ̀ wọ́n ti máa ń sọ fún mi pé òun ṣe ṣìnà. But mi nǹkan bí ara sí ń gbà mọ́ pé o possible. But all of a sudden wọ́n ló ń jọ bẹ́ẹ̀ lójú mi. Bàtí ọ̀rọ̀ birthday fẹ́ ṣẹlẹ̀ yẹn wọ́n á rí pé ó má dàbí pé lóòótọ́ ni arábìnrin rin àwọn ìrìn kan tí ò bójúmọ́. So wọ́n á lọ bọ́ rẹ̀ mi pé ó dàbí pé mo ń notice pé ìyàwó mi ń ṣe ṣìnà lóòótọ́. Ó bá ní ṣé mo rí àrídájú pé mo láti mú ẹ báyìí before I can say authoritatively pé òun ṣe. Mo á bẹ̀rẹ̀ sí tọpinpin ẹ̀ mo ń ṣọ́ ẹ káàkiri mo mú fóònù ẹ̀ mo ń wá àwọn kankan tí mo ń rí oríṣiríṣi wọ́n yẹ lọ́wọ́ pé tó bá ti ń wá nǹkan wa máa rí o mo ṣe wá gbogbo kan tó ṣẹlẹ̀ nígbà yẹn tí mo fi ń ṣọ́ ẹ káàkiri tí mo ń wo fóònù tí mo ń ṣe gbẹ ọ tó fà á nìyẹn. Èmi náà rí gbogbo bó ṣe ń fún mi latitude nígbà yẹn. kọ́ wò pé ṣé ìgò tí ò yẹ àtò yẹ anyway inú mi dùn pé ó dẹ̀ ti mọ tó ń sìn. Apart from that ṣe ní pàtàkì jùlọ. Ó máa ń dá kí wọ́n máa fọ̀rọ̀ lọ́yàn o kí wọ́n máa fi ọ̀rọ̀ lọ ọ̀rẹ́ gidi ni o kì í ṣọ̀rẹ́ lásán tí ò ní ṣíyàn lọ́nà. Ọ̀rẹ́ mi ló yẹ kó yé mi pé mi ò gbọ́dọ̀ fi wàdùwàdù wá nǹkan tí mo wá o bí mo ṣe rí tí mo rò pé mo rí àrídájú ńgbà yẹn pé kí n take care easy if not bá ti dárú hàn rú bá ṣe wáyé ìyàbọ̀ má sí bẹ́ẹ̀ mọ́ ọlọ́mọ. Wàá máa regret by àbí. Ọlọ́run ó ṣe máa ń dání ẹ tókùnrin bá rí nǹkan àbí tó bá gbọ́ nǹkan especially ní ọ̀rọ̀ ọkọ àkọ́kọ́ àti ìyàwó kí wọ́n máa wà careful kí wọ́n máa jump into any conclusion. Thank God. I love you so much. I love you too. Ọ̀rẹ́ mi báwo ló ṣe sí ọtún tí ò dé ká ẹ. ká mi kẹ báwo ló ṣe fẹ́ ká mi ó yẹ kó mọ̀ pé mo ní brain gan ṣé nígbà tí mo ní bó fẹ́ ká mi lásán mo rọra àìjọ ńlá pé mo fẹ́ ṣe birthday fún mi àti gbogbo àwọn tí mo mọ̀ yẹn Mr. Ben ni gbogbo mo ti rọra plan gbogbo ẹ̀ pẹ̀lú wọn mo tún kó gbogbo wọn wá síbẹ̀ tó báwo ló ṣe fẹ́ ká mi ó yẹ kó mọ̀ pé ọpọlọ yìí ń jà ní. Mr. Ben náà dẹ̀ gba everything lẹ́wà okay. ṣé ó ní choice ni. But ọ̀rẹ́ ò bad gan-an ṣùgbọ́n pé nígbà tí àwa tó ẹgbẹ́ àti ẹ̀ máa ń try àti yọ ṣe we always get caught bó tí wọ́n mú ẹ báyìí rí báyìí ni how do you do báwo ló ti máa ń ṣe. ọmọ ọdẹ mẹ́pẹ́ ni èmi kẹ ọgbọ́n Maradona báwo ló ṣe fẹ́ ká mi gbàgbé ẹ̀. wọ rẹ on a serious note. ṣé o fi pé gbogbo bó ṣe ń ṣe ó lè affect àìrọ́mọ bí ẹ̀. ó fìyẹn lẹ̀ aṣẹ́wó títì gan òun bímọ èmi á bímọ ṣùtúbọ̀. how when very soon ìgbà tó ń bá wa ló máa wá ó bá jẹ́ ìwà déédéé Ọlọ́run ni àmọ́ mi mọ̀ kó máa wá láìpẹ́ láì jìnnà yíyan máa ń ṣe ọ̀rọ̀. ṣé o ṣọ́ kó o lè gbọ́ ọmọ bàfọ́sùn báyìí. ayé ìṣeré níbo ni wọ́n ti ṣe ìwọ gan mọ̀ fúnra rẹ̀ bóyá wọ́n ọmọ bàfọ́sùn ni. láìláì ọmọ kankan fámù ni. èmi náà rí bẹ́ẹ̀ nǹkan tí mọ́mí ẹ̀ sọ fún ẹ̀ ló sọ mi. wọ́n jẹ́ kọ́ ló bá mi lóúnjẹ ní kọ́ ló bá mi lóúnjẹ ní kọ́ ló bá mi lóúnjẹ. ká ló wà bẹ́ẹ̀ yẹn. bọ̀dá mi ibi ilẹ̀ ti wà. mo ti wá yín látàárọ̀ kí ló ń ṣe yín kí ló dé ṣe ń ronú wọ́n dẹ̀ mú kí lórí ẹ̀ mọ̀ bọ́lá tó yẹn ṣe ń ronú ọmọ òṣì tí ò fún àyìn tó wá ṣe pé tẹ́sẹ̀ yín bẹ̀sẹ̀ sótòtò ẹ wò bọ̀dá mi tẹ́ ẹ bá ronú para yín lórí ọ̀rọ̀ ọmọ yẹn ẹgbẹgbẹ̀rún obìnrin á kọjá ń sáré yín ọmọ òvà mo náà ọ̀rẹ́ tó pọ̀ ẹ lè mú kí mo ṣì wá skul kíde yín wọ́n rẹ̀ ara yín ewu lẹ fẹ́ ṣé tómi ni Bísí Ṣọlá anyone máa gbé fún yín wáyé pé orí bẹ́ẹ̀dì ló bá yín ṣe tó ń jọ yín lójú tẹ̀lé fẹ́ fílẹ̀ àbí tẹ̀fẹ́ gbàgbé ẹ̀ máa fún yín Bọ́lá ó gùdó mẹ́rin ṣe dáadáa á fún yín lẹ́ni style ẹ gbàgbé Bọ́lá olóṣì tẹ́ ń béèrè ẹ̀gbọ́n mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má ronú mọ́
mo fáwọn méjèèjì nìkan náà ni tẹ́ bá ti ń ronú nínú ò ní dùn ẹ jọ̀ọ́ ẹ gbàgbé Bọ́lá. àbúrò mi kò lè yí ẹ rárá kí ni òye mi. sórí mo nífẹ̀ẹ́ Bọ́lá ti tó. àmọ́ ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ ọ̀gá ẹ̀ ni àmọ́ màá jẹ́ kí ọ̀gá ẹ̀ mọ̀ wípé gbogbo ìwà tí ó wù fún mi mo sọ lẹ́sùn ẹ̀ màá mọ̀ pé mo ṣìkà fún orí ẹ̀sùn ìwà tó wù fẹ́ mi dàbí mi sọ fún ẹ kò fi Ọlọ́run Lédùmarè búra tí mo bá ṣe kọ́ Ọlọ́run Lédùmarè kò pè mí lẹ́jọ́. kí ló dé ẹ̀gbọ́n mi. bẹ́ẹ̀ ni mo sọ. Bọ́lá iná lè ṣe ń gbéra yín ṣe pé ẹ̀gbọ́n mi ní sọ fún yín ẹ̀gbẹ̀gbẹ̀ Bọ́lá o anyway ẹ jẹ́ ká lọ jẹun. I know, that's your shit now. Má bọ̀ ní mo ti fẹ́ ṣe. No, then you buy it. Àní kò má bọ̀ ní. Má gbé ní tìlú. Má gbé ní yòó. Wọ́n ló mọ̀ ní o. Má gbòòjọ́ mo fi sọ̀kọ̀ fi sọ̀kọ̀ sí. Má tà láyọ̀ fún níta. Ẹ ẹ̀ tó kì í bọ̀ kíjì. Má gbé ní. Give me this. Dáre ní wọ́n ṣe. Rárí kí n lọ sí Àbújá yẹn lọ. Kí ló dé? Wọ́n á lè sẹ́wọ̀n. So you know what? Màá fẹ́ kí mi àtẹ̀jọ́ lọ. Lọ sí Àbújá. Kí mi àtẹ̀jọ́ máa travel tẹ̀lé o? Kò ní bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ̀. Right now, náà bẹ́ẹ̀ fẹ́ ti kó sí mi lórí. So I cannot go alone. Dídí sùúrù wá. Kí ló fẹ́ kí mi ṣe sí business? Ṣé kí n fi business mi lẹ́yìn? Kí n máa tẹ̀lé lọ sí Àbújá. 7 days payment for you. 7 days? No, you are paying for 7 days now. I'm not paying for like 4 days, you know. Can you even number anything? I'm not paying for 4. But right now, I'm just 3.5. So, I'll pay you for 4 days. I don't have Oh, mo ti gbọ́. She only want that too. Okay, so I clean. The man, my worry. Well, I clean now. Try to put my on food. I'll be back. Love. Ìfẹ́ bí èjì ọ̀rọ̀. My dear. Yes, madam. Má fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀. Didn't Sórí kí n tó máa bọ̀, mo ní àwọn ọjà kan tó dé. Mi dẹ̀ tí take stocks ẹ̀. Àwọn yẹn kẹ̀dẹ̀ rí wọn wà competent láti ṣe nǹkan kan rárá. Mo wá fẹ́ tètè máa lọ kí tètè lọ ṣe àwọn stock taking yẹn jọ. Ọ̀rọ̀ àwọn tó gbà ẹ́ kí títí lè handle kìíní náà. Títí. Títí ẹ pé mo wà ń bẹ̀ gan, kò tí ì lè ṣe nǹkan kan. A wá jẹ́ pé èyí tí mi sì ń bẹ̀ ló máa ṣe. Ó jẹ́ kí n tètè rọra máa lọ. Then ṣe mọ̀ pé time dẹ̀ ṣe wá ń sìn. Tí bá tètè book ticket mi sìn, màá lè tètè máa lọ sí Èkó. Just 4 days wey kò lò no 7 days nsìn. O ti lo 1.5 gan pé. I manage ara mi for the next 6 days. Thank you, darling. Okay. Jẹ́ kí sáré book ticket mi. Okay. Alright, but that's good. So we have address most essentially. Okay. So first flight Lola. So what more expect to? Yeah, I'm going to learn here now, you know. There is so yesterday. We got to miss it, Gary. Oh, no, okay, I was well. Alright, bye, baby. Good guy, oh my. Did like it. Full booty. Long.
I need everybody guys. I love you. I love you, baby. Ooh, I see. Mommy, me kasoma. Mommy kasoma. Oh. Secretary. Ọlámilékan. Jọ torí Ọlọ́run mi fẹ́ gbọ́ kọ́kọ́ lẹ́nu ẹ̀. Àbọ̀ abálọ̀rọ̀ títí ṣùgbọ́n. Sẹ́kẹ́. Ṣé ibi tí wọ́n ti ń ṣe secretary ẹ̀ líle? Mommy rárá ma. Shut up! Èmi mú ẹbí àbúrò ti tèmi. Ó wá ń fi ọbẹ̀ ẹ̀yìn jẹ mí níṣu. Kò bá má jẹ́wọ́ rárá. Tí bá ń ṣe oúnjẹ wá fún ọkọ mi ní ọ́fíìsì, máa ṣe oúnjẹ tiẹ̀ specially máa gbé wá fún ẹ. Nǹkan tó wá fẹ́ fi sán fún mi nìyẹn. Anyway, kò sí wàhálà. Ṣé o ti gbọ́? Kò sí wàhálà rárá. Bí ṣe ń wù ẹ́ yìí nítorí mi ìmọ̀ kan ti fẹ́ ṣe fún ẹ. Tí bá ní kí n ṣe nǹkan tó wà nínú mi ní fẹ́ ní òkú èèyàn lọ́rùn. Má bínú wa mú yẹ ṣe wá for the first time ni. Ìwọ wá bí for the first time. Mi débírí. Jẹ́ kí n sọ fún ẹ. Gbogbo kùrùkẹrẹ yìí méjèèjì pátápátá ni mo rí before my husband's birthday. Àmọ́ mo kàn ń farabalẹ̀ mò ń wò yín mo fẹ́ wo ibi tó máa já sí. Inú mi wá dùn pé mo mú yín báyìí mi mú yín báyìí. Bọ̀dọ̀ pa mọ́ mi àṣẹ ní ti. Mo rí bí ẹ̀ṣẹ́ anything náà rí ẹ̀ṣẹ́ anything mo ti rí bẹ́ẹ̀. Mi ìlọ́rọ̀ kankan ti fẹ́ bẹ́ẹ̀ sọ. Bó ṣe wà yìí dìde kíákíá kó bọ́ síta. Wàá gbọ́ kó wà ní at the back of your mind. Ṣé bó ṣe ń lọ yìí anything lè ṣẹlẹ̀. Nítorí pé ẹni tó ń tẹ̀lé gan ó yẹ kó ti sọ fẹ́rù ọmọ tèmi jẹ. Tí ò bá mọ̀ jẹ́ kí n sọ fẹ́ fúnra mi. Ṣé orí bàbá mi ògbóǹtarìgì babaláwo. Mo kú o mi ẹjọ́ torí Ọlọ́run. Ó tẹ̀ ti kú tán báyìí. Má jẹ́ ń gbọ́ ariwo lẹ́nu ẹ̀. Ìyẹn kọ́kọ́ dẹ̀ kì í ṣẹ̀mí bí ṣe wà. Ẹni tó bá ṣẹ̀mí báyìí tí ẹ bá ní. Kò tó délé o lè l'accident. Ṣórí nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí ẹ tó bá ń dún ọkọ lọ́kọ òun ló máa ń ṣẹlẹ̀ sí gbà báyìí. Mọ́mí ẹjọ́ má jẹ́ lọ ẹ má bínú ẹ bá mi bẹ̀ wọ́n jẹ́ ká parí èsì bí mà. Mọ́mí ẹjọ́. Ẹjọ́ wà. Mo ní wá gbé báàgì ẹni. Ìyàwó mi tó dúró lọ jọ. Ọkùnrin oníṣìnà. Mi ò ní ṣèyàn bẹ́ẹ̀ òjò torí Ọlọ́run. Mo rí pé kì í ṣèyàn bẹ́ẹ̀. Èmi náà rí bẹ́ẹ̀. Ọlámilékan. Ó kò ṣe lè ní èṣù yìí máa burú. Ó rí bẹ́ẹ̀ èṣù yìí burú ó burú gan-an. Téèyàn ọkùnrin bá ti ṣe nǹkan tán èṣù náà lè máa purọ́ mọ́. Èṣù ló ṣe é báyìí. Wò ó ṣé orí ibi tí mo sọ fún ẹ pé mo ń lọ mo kàn purọ́ fún ẹ ni. Hòtẹ́ẹ̀lì tó wà nísàlẹ̀ ń bẹ̀ yẹn ni mo lodge sí. Àmọ́ mo fẹ́ fi mọ irú tó fẹ́ pa ni. Inú mi dẹ̀ dùn pé báyìí ni mo ṣe mọ ẹ mi ì mọ ẹ báyìí rárá. Mi ò bá tú ó kún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lè ní wá rí pé mi tẹ̀ ti bọ̀ṣọ̀ mi ṣe nǹkan pẹ̀lú ẹnu àbọ̀. Nítorí ìfẹ́ tí mo ní sí ẹ nítorí mi ìfẹ́ kí lè mi dàrú mo dáríjì ẹ tọkàntọkàn mi gbogbo nǹkan tó ṣe fún mi léni mo ti gbọ́ mo dáríjì ẹ àmọ́ nǹkan kan wà ní o bí mi ṣe dáríjì ẹ léni ìwọ náà wá búra fún mi wá sọ fún mi pé ọjọ́kọ́jọ́ tí n bá fi lè ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ náà tí n bá fi lè ṣẹ̀ o máa dáríjì mi. Àyẹ̀ simple àti ṣe ẹ tó bá lè ṣe orúkọ báyìí fún mi kò sí nǹkan tí mi lè ṣe fún un. Kí ló fẹ́ mú jáde? Ìwọ máa wọ̀ ọ́n. Ọlámilékan wo nǹkan tó wà lọ́wọ́ mi ó ṣàmọ́ orílẹ̀ tí mo ti jáde ó mọ̀ pé ògbóǹtarìgì babaláwo ni bàbá mi nǹkan kí nǹkan tá a bá dẹ̀ fi kíní ìsọ báyìí bẹ́ẹ̀ ni àrùn máa ràn mọ́ ó mọ̀ bẹ́ẹ̀ fi kíní ìbúra fún mi. A lè sọ láì jẹ́ kí mo fi kan pupa búra. Ọlámilékan jẹ́ àfi búra kò sí nǹkan tó fi ń ṣe yẹn ṣé bó ní iṣẹ́ mi èmi náà ní iṣẹ́ ẹ ni. Mi ò ní ṣe ẹ tó bá trust me àní ìdá tí máa lè lè. fi búra kọ́kàn tèmi lè balẹ̀ fi búra fún mi. Nǹkan tí mo lè sọ látọkàn mi aláì lọ àlàfo. Ọlámilékan jẹ́ àfi lè búra jẹ́ àfi búra. O gbàgbọ́ pé mo máa dáríjì ẹ nìyẹn. Ó dà fi búra fún mi. Ó dà o. Mo ṣèlérí fún ẹ lẹ́nu o pé èmi Ọlámilékan ọmọ Fúnmiláyọ̀ pé nǹkan kí nǹkan tó bá ṣe fún mi ní ìgbésí ayé mi tó lè fà tó yẹ kí n bínú sí tó yẹ kí n sọ pé nǹkan tí yóò dá ló ṣe mi ò ní bínú mi bá dẹ̀ dáríjì ẹ̀. Ó lè ní bẹ́ẹ̀rù kankan sọ. Mi ní báyọ̀ kankan sọ kò sí nǹkan náà
kí gbogbo ẹ̀dá alààyè tán bí sí ìgbésí ayé yìí kó máa sọ pé kíní yóò dá ọ kíní yóò bójúmu mi ní sọ jáde lọ́tún bá ti sọ jáde báyìí kí gbogbo kan máa ṣẹlẹ̀ sí mi kí gbogbo kan dàrú fún mi kí n má déyàn mọ́ tó tán. bó ṣe sọ báyìí àṣẹ ti wò wá. Mami mi kọ. Mo ti ṣe. Bẹ́ẹ̀ni ẹ̀ kí ló ṣe? Nítorí Ọlọ́run torí jíbi. Johnson torí Ọlọ́run pa. Níbi ló ti fẹ́ kí n rí 10 million naira. Mi ní owó báyẹn lọ́wọ́ mi kì í ṣe. That is so my friend. Ìwọ sọ pé bí òun 10 million lọ́wọ́. Wọ́n tún tẹ̀gbọ́n sọ pé òun 10 million naira lọ́wọ́. Ọ̀gbẹ́ni gbogbo arẹ́jì bẹ́ẹ̀ tó ṣe tó ń pe Mr. Ben tó ń bẹ lájọṣepọ̀ gbogbo àwọn Mr. Wahidi tó ń bẹ lájọṣepọ̀ tó ń arẹ́jì wọn pé òun ṣe surprise birthday fọ́kù ẹ gbogbo àṣírí àwọn àṣírí ó wà lọ́wọ́ tèmi gbàgbé òun lọ ọ̀lọ́ọ̀nà tó bá lọ ká ń bàjẹ́ tí o bá escape rẹ̀ kí Ọlọ́run lè dùn àlè kó gbàdúrà lọ́wọ́ mi ṣé o tún wá fẹ́ gbọ́ mi mọ nǹkan tí mo lè ṣe fún ẹ kí mi kò yé mi mọ́ mi mọ nǹkan tí mo lè ṣe fún ẹ. Johnson bó kí ni nǹkan tí mo ṣe fún ẹ tó fi ń ṣe gbogbo nǹkan báyìí fún mi mi ṣe tẹ́lẹ̀. o ṣe question tí mo fi béèrè ọ̀rọ̀ ẹ̀ bó ṣe dá mi lóhùn èmi láìkí ẹ̀ gan. òun ní tẹ́lẹ̀ ṣe máa ń jìyà olódodo máa ń pín bẹ́ẹ̀ olódodo ni wọ́n ọkọ ẹ̀ lẹ́lẹ́ṣẹ̀ ṣé o bọ́ láti tó òun bọ́ láti tó sẹ́kẹ́tì ọkọ ẹ̀ bẹ́ẹ̀ ni sẹ́kẹ́tì ọkọ ẹ̀ bọ́lá ti tó tí wọ́n rí yẹn ìyàwó tèmi ní tèmi fẹ́fẹ́ tí mo yàn láti òdi ọ̀run wá pé máa fẹ́ máa fi ṣọmọ tí ìyá mi ní kò ń fẹ́ràn ẹ̀ bàbá mi lòun fẹ́ gbọ́ àwọn ẹbí mi fọwọ́ sí ọkọ ẹ̀ mu ó gbà ní ọwọ́ ti tèmi torí ẹ̀ ìyàwó tèmi sọ fún mi pé òun ò ṣe mọ́ kí mi go to hell igbó òun ní mi ṣe mọ́ kàn ó gẹ́dì sí torí owó torí pé ó fi pé òun ní owó òun lọ́lá ju èmi lọ ó gẹ́dì sí ẹbí òun wà ní nǹkan tí màá sọ ìwọ ni máa fi pàrọ̀kọ̀ fún torí pé mo ti ṣépè pé tí n bá gbogbo nǹkan tó fi pé òun fẹ́ jẹ́ lọ́jọ́ ọ̀la jẹ́ kọ́lọ́ ní gbọ́dọ̀ kó bá tèmi jẹ́ tí n bá ṣe ọlọ́run ní gbọ́dọ̀ gbọ́ and again mo fún ẹ ní 2 working days kí ni mo pè é mo fẹ́ kó repeat ẹ̀ fún mi mo fẹ́ kó repeat ẹ̀ fún mi mo fún ẹ ní 2 working days tí o bá fún mi ní 10 million naira tí mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ọlọ́run ní gbọ́dọ̀ gbogbo ẹ̀ sọ́bi ọgbọ́ pé ṣọ́ra gbogbo ẹ̀ ṣe lórí bẹ́ẹ̀dì yẹn gbogbo ẹ̀ ó wà nìkan tó bá rántí ìgbà tí mo bọ́ ìgbà ṣe tán tí mo ní fẹ́ mú nǹkan lórí wardrobe tí mo ṣe báyìí stop ni mo tẹ̀ wọ́n ké mo tẹ̀ stop camera ló jẹ́ bẹ́ẹ̀ mo video everything mo fi ṣíkìdí mo video everything mo fi olórí dùn màlẹ̀ bùrà after 2 working days tí o bá ti fún mi ní 10 million naira wàá gbọ́ nǹkan tó ṣe tí lè fi jó everybody. ti gbé oyè mo jẹ́ ṣe tó dárò ọmọ mo fẹ́ gbé o 10 million naira mo ti fẹ́ rí 10 million naira mo ti fẹ́ rí 10 million naira mo ti fẹ́ rí 10 million naira mo fẹ́ gbà báyìí. ọba rán ni níṣẹ́ odò ọba kú iṣẹ́ ọba ò ṣe má jẹ́ odò ọba rẹ̀ kò ṣe wọlé. Bamilere, I warned you. Mo sọ fún ẹ tí. You didn't listen to me. I told you those boys could play pranks. Look at it, Sisi. You messed up. Kuresi. What are we going to do? Kí ló wá ṣe? But báwo lẹ́yìn people ṣe ń báyé jẹ báyìí? Ìwọ messed up ọkọ ẹ náà ló ń fẹ́ secretary. I mean what rubbish kí ló ń kó láṣẹ pẹ̀lú secretary for Christ's sake. Imagine kí ọkọ mi kó máa bá secretary officer ní àjọṣepọ̀. Bamilere ò ní moral justification fún yẹn because you do almost the same even worse so come off that. Yes. kí la fẹ́ ṣe báyìí. Mo èmi ò kàn wò pé ó kúkú sọ pé wọn kúkú good sexually so maybe you should just opt out àbí. Irú òṣìṣẹ́ tó sọ lẹ́nu yẹn sí ẹ́ báwo ṣe solution yẹn ni ó dá ṣé kí wá fẹ́ ọkọ ẹ̀ sìn ni ní àyẹn possible ṣá. ó dá kí la fẹ́ ṣe báyìí fẹ́ sí o tèmi ti bá mi o.
I have another idea. What a me now? Ṣé bó sọ pé dáàdì máa ń pa wọ́dà? Nínú ìtẹ́ ní bíi nínú gbogbo nǹkan yẹn rárá tí sójú àgbàgbé ẹ̀. Ó tiẹ̀ ní sùúrù kó jẹ́ ìṣàlàyé nǹkan tí mo fẹ́ sọ. Wàá set trap fún ọkọ ẹ̀ àti secretary. Wàá make sure kó ká wọn. Tó bá dẹ̀ ti ká wọn. Wàá wá pretend like pé bóyá o ready àti forgive ọkọ ẹ̀. Wàá wá lọ gba confirm àṣẹ àbí olúgbòhùn lọ́wọ́ dáàdì. Wàá wá sọ fún ọkọ ẹ̀ wípé o ready àti forgive ẹ̀. On the condition wípé no matter what you do, he would forgive you as well. Tó bá dẹ̀ ti promise ẹ pé o máa dáríjì, wá dẹ̀ spill beans. Yes. Tó ẹ kó o lọ sọ fún, ó máa bẹ̀rẹ̀. Ọlọ́run nìkan ló mọ̀, Ọlọ́run nìkan ló mọ̀, Ọlọ́run nìkan ló mọ̀, Ọlọ́run nìkan ló mọ̀. Owó díẹ̀ ò tó mi ò ìtẹ́lọ́rùn ò tó ni. Ọkọ lèmi ò ká mi ò ó fẹ́ ṣe ṣìnà ni. Aya lèmi ò ká mi ò ó ní ìranù ṣáá ni. Ayé ṣì wá tábà lè mọ̀ bóyá ká jí. Dẹ̀dẹ̀ ń dẹkùn ikú dẹ̀dẹ̀dẹ̀. Ọkọ ń ṣọ́yàwó ẹ̀ ìyàwó ń ṣọ́kọ. Erégélé ipò ta ló máa fẹsẹ̀ kọ́? Erégélé ipò ta ló máa fẹsẹ̀ kọ́? Ayé ṣì wá tábà lè mọ̀ bóyá ká di mímọ́. Ọlọ́run nìkan ló mọ̀, Ọlọ́run nìkan ló mọ̀, Ọlọ́run nìkan ló mọ̀, Ọlọ́run nìkan ló mọ̀. Owó díẹ̀ ò tó mi ò ìtẹ́lọ́rùn ò tó ni. Ọkọ lèmi ò ká mi ò ó fẹ́ ṣe ṣìnà ni. Aya lèmi ò ká mi ò ó ní ìranù ṣáá ni. Ayé ṣì wá tábà lè mọ̀ bóyá ká di mímọ́. Apanipò kì í fẹ́ kí dákó pa